ṣé lóòótọ́ ni àbírọ́ ni ẹ jẹ́ a jọ gbé yẹ̀wò. Kì í ṣe ìròyìn mọ́ pé olórin tàkasúfèé èèyàn Afeez Adétọ̀nà tí gbogbo wa mọ̀ sí Destiny Boy ó ti jáde láyé. Olúwa má fi kú ọmọ bá wa wí kó wá sọ pé ó fi ṣàdánwò ni. Ẹ̀yin abiyamọ ayé, a ò ní sunkún lórí àwọn ọmọ wa. Ẹ sàmì àdúrà èèyàn sí comment section. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ti ń lọ nípa ikú Destiny Boy. Ẹ jẹ́ a fọ́ gbogbo ẹ̀ ká fọgbà yànga. Gbogbo wa náà la mọ̀ Destiny Boy pọ́nmọ ológo ni láti kékeré. Òjò tí ń pagún ẹ̀ bọ̀ ọjọ́ ti pẹ́ láti ìlú Ayétòrò. Destiny tó kọ fújì tán kó jẹ ó dààmú ó wálẹ̀ ó yẹ tutù kùtù lálẹ́ yìí ẹ ṣẹṣẹ kó ṣe. Destiny Boy ọmọ ológo ni tọ́lọ́ ń dẹ̀ fún lẹ́bùn orin kíkọ láti kékeré. Mò ń bọ̀ náà. Mo mọ̀ pé ẹ̀yin náà ti ń wò ó pé irú ikú wo ló lè pa ọmọ 22 years nífọ̀nà fọ́nṣu láìsàìsàn. Kété tí Destiny Boy jáde láyé tí wọ́n gbé dìgbàdìgbàdìgbà èèyàn tí wọ́n gbé òkú rẹ̀ dé Ayétòrò, wọ́n rí i pé oríṣiríṣi nǹkan ló ń jáde nímú lẹ́nu àti létí rẹ̀. Ibẹ̀ làwọn ènìyàn ti wá bẹ̀rẹ̀ sí tú àwọn àṣírí ńláńláńlá táwa gan ò mọ̀ nípa Destiny Boy ọmọ ológo. Gẹ́gẹ́ bá a ṣe ń ṣe ìwádìí lọ la rí i pé wọ́n ní Destiny Boy àwọn kan nílé babaláwo ló kú sí. Àwọn kan tiẹ̀ ní lẹ́yìn ọjọ́ 5 tó kúrò níbẹ̀ babaláwo láti lọ ṣẹ́fá náà lọ́lọ́jọ́ dé. Bẹ́ẹ̀ làwọn kan sọ yìí pé níbi tó ti ń jà raburabu láti lè rí ní ògo rẹ̀ tó ti ń ṣiṣẹ́ káàkiri ilé àwọn babaláwo, ibẹ̀ ni wọ́n ti gbé ń tó ju agbára rẹ̀ lọ, ibẹ̀ ni wọ́n ti gbé lé lọ́wọ́. Pélé yìí ló ṣokùnfà ikú Destiny Boy. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí oríṣiríṣi nǹkan làwọn ènìyàn ti sọ nípa ikú Destiny Boy, ṣùgbọ́n ẹ jẹ́ a bìra wa kí lọmọ 22 years ń wá kiri ilé babaláwo tó bá jẹ́ wípé òótọ́ ni pé ẹni tí ó ju ọjọ́ orí ẹ̀ lọ ni wọ́n gbélé lọ́wọ́ tó ṣokùnfà ikú rẹ̀ èèyàn lọ́mọ ọdún kékeré. Tẹ́ ẹ bá sì ti gbàgbé jẹ́ rán yín létí pé nínú 2024 tí Destiny Boy pé 20 years èèyàn ọmọ 20 ọdún ni ó fún ìyàwó rẹ̀ àfẹ́sọ́nà ló fún un lóyún tí wọ́n dẹ̀ bímọkùnrin làǹtìlanti. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọmọ náà gan ọdún 2 péré ló wà. Ẹ̀yin abiyamọ ayé, a ò mà ní ṣọ̀fọ̀ ọmọ, a ò mà ní fojú sunkún ọmọ. Olúwa má fi kú ọmọ bá wa wí kó wá sọ pé ó fi ṣàdánwò ni. Ẹ̀yin náà mọ̀ pé ìbànújẹ́ ńlá ni kí májèṣín kó tójú òbí rọrùn alákejì. Gẹ́gẹ́ bá a ṣe ń sọ̀lọ̀
ẹ rí i pé tẹ́ ẹ bá ní ká wo dáadáa, ikú ọ̀dọ́ ti pọ̀ látàrí owó òjijì wíwá. Àwọn kan tiẹ̀ ń ṣẹ́fá láti lówó, àwọn kan ń ṣoṣólẹ̀ láti lówó. Oríṣiríṣi nǹkan ni wọ́n ń gbé láwọn ọ̀dọ́ ilẹ̀ wa lọ́wọ́. Ta wá ní ká bú? Ṣé babaláwo ní ká bú ni àbáwọn ọ̀dọ́ tó lọ bẹ̀ láti lọ ṣe nǹkan owó? Ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́wọ̀n ó buyọ̀ sí o. Gẹ́gẹ́ bó bá tún ṣe ń lọ nípa ikú Destiny Boy láàmú mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa. Kì í ṣe pé nǹkan kan mi ò, ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ lèèyàn fi kọ́gbọ́n. Kọ́lọ́hun má jẹ́ á fọ̀rọ̀ ara wa kọ́gbọ́n. Bá a bá ṣe mú wá fún yín, bí ò ṣe pé kẹ́ ẹ lè máa rẹ́kọ̀ọ́ kan tàbí méjì kọ́ nínú ọ̀rọ̀ ikú tó pa Destiny Boy. Yálà ẹ̀yin jẹ́ òbí tàbí ẹ jẹ́ ọmọ kékeré. Ẹni tó bá jẹ́ òbí yóò lè máa fa àwọn ọmọ rẹ̀, yóò lè máa fà wọ́n létí pé àsìkò Ọlọ́run ò lójú. Kódà àwọn ènìyàn ti gbé fọ́nrán jáde níbi tí wọ́n ti rí Destiny Boy tó ti kun ojú bí ẹbọra nílé babaláwo tó nà lùkẹ̀rẹ̀ sókè tí babaláwo náà wà lẹ́yìn rẹ̀. Bóyá wọ́n ń wọ igbó lọ ni tàbí wọ́n ń lọ ṣèpèsè láti lè ṣe. Wọ́n ní o, àwa náà sì rí fídíò náà, ṣùgbọ́n gẹ́gẹ́ bí òfin social media, a lè gbé fídíò náà wá fún yín láti wò torí pé fídíò náà kì í ṣe ohun tó bójúmu rárá pẹ̀lú ọmọ ọdún tí Destiny Boy jẹ́. Kódà irú babaláwo bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n fi ọwọ́ ìjọba kí wọ́n fi mú un. Pé ńgbà tí irú ọmọ kékeré báyìí wá sọ́dọ̀ ẹ láti wá ṣerú nǹkan báyìí, kí ló dé tó dá lẹ́kun? Tó bá ṣọmọ rẹ ni, ǹjẹ́ wọ́n lè gbà níyànjú kó ṣerú nǹkan bẹ́ẹ̀? Àbí babaláwo mélòó ló ti ṣerú àjò ńlá báhùn fọmọ bíbí inú wọn? Ẹ fèyí kọ́gbọ́n o, ẹ fèyí kọ́gbọ́n o. Gbogbo ohun tí ń dán kọ́ ni wúrà o. Ẹ̀yin ọ̀dọ́, ọ̀rọ̀ bá yín wí. Ẹ jẹ́ á wáyé mọ́ níwọ̀n. Torí pé gbogbo ohun tá a bá ṣe pátá, ìtàn ni yóò di. Ọjọ́ mélòó la lò láyé tá a wà máa wẹ̀wù orin? Ẹ fi Destiny Boy, ẹ fi kọ́gbọ́n. Destiny Boy ó ti fi kú sàgbà gbogbo àwọn tó jù lọ. Ẹ share fídíò kẹ́ subscribe.